kò ní yẹ Sunday Igboho tó lórí burúkú má ṣàǹfààní Sunday Ọ̀wàlà fẹnugba nation fẹnu dáràn. mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi èmi ọmọ yín Sunday Igboho mo kí ẹ̀yin brother mi sister mi káàkiri all over the world èyí ní 28/6/2026 ọ̀pọ̀lọpọ̀ rúmọ̀ ti lọ lóríṣiríṣi ọmọ bẹ́ẹ̀ sí àsìkò sọ fún ẹgbẹ́ olólùfẹ́ mi káàkiri pé àlàáfíà ni mo wà àwọn ọmọ tó ṣe léṣe wọn ti wà ókè so ẹ̀yin bàbá níbí náà bá tẹ́lá sọ ẹ̀jọ̀ tí tán lè kaná ó dìgbà tí gbogbo àwọn kòròrò ajínigbé tó ń dà wọ́n yẹn láàmú lórí ilẹ̀ wa tán bá kúrò tán láàbò sinmi pẹ̀lú wọn ní mo sọ bẹ́ẹ̀ fún ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan. I send àwọn bloggers here in the next 15 minutes orí nǹkan tá a post yẹn wọ́n á dẹ̀ ti flood ẹ̀ wọ́n á máa sọ̀rọ̀ bá Gani Adams kọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò àbí nǹkan kan ṣòta ló lè gbàrú ẹ̀ ẹ fi ṣírò ara yín àwa ń dákẹ́ fún yín láti jọ́ yìí ó wá dàbí pé ẹ ní monopoly of violence ẹ rò pé german kankan ẹ rò wípé agbára wà fún yín láti lò tẹ́ bá lè lo cyberbullying láti fi ṣe anything fún other groups tá a bá dákẹ́ fún yín nítorí pé àwọn wò pé kò tí ì yé ẹni àtàwọn tó kó sọ́ọ̀dì ṣebí púpọ̀ náà àwọn tó jẹ́ ẹ̀mẹ̀wá ṣebí inú institution OPC Ìbà Gani Adams fún ìgbà kọjá ó gbé orí yín tẹ́ ti gbé fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ ó ń bọ̀ wá padà san fún yín in thousands fold Ìgbòho máa ṣe fún yín yàn ẹ̀yin tẹ́ sọ̀ráǹdì ẹ̀yẹn tẹ́ ń fún yín tẹ́ǹkì láyà ẹ̀ á ṣe fún yín thousands fold. ó dáa tẹ́yìn bá wá ṣe nǹkan tẹ́ ẹ bá gbé sí pé achievement yẹn àbí we don't bloody care bó bá ti jẹ́ propaganda because 80% or 90% nǹkan tí Ìgbòho ń fly is their lies their propagandas content creating ni àti ní worry but the next thing tá máa rí àwọn bloggers tí wọ́n ti ní followers tó ti run sí thousands tó ti gbowó fún lọ máa gbé Ìgbòho ṣe báyìí ó kò yẹ Ìgbòho ló yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ìdààmú dẹ̀ máa jẹ́ ti gbogbo yín náà àti wọ́n Sunday Igboho ta ló máa ṣe ẹ fi iná jóra yẹn yẹn lórí burúkú ọmọ alẹ́lẹ́ Yorùbá yìí ẹ fi iná jóra yẹn kẹfì ẹntì screw ti tú lórí yín gbogbo yín ẹni ṣoríire olórí burúkú ní gbogbo yín láti ilé tòkó yín àti bàbá ńlá bàbá kú yín àti ìyá ìyá yín onífòrò rírùn àwọn òkó yẹn jẹ aṣọ rẹ ṣe jagunjagun yàtọ̀ sí janujanu ẹ wá bọ́ sórí kí ni ẹ wá ń ṣe gbogbo yín wá ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ẹ ń ṣe fídíò ẹ ń ṣe pé ẹbí kankan gbẹ̀bù rẹ bá fojú gbẹ̀yìn fẹ́pẹ̀ fẹ́lẹ́pẹ̀ gbà kó o gbọ́ ṣùtì inú ẹlẹ́gàn ni ó bàjẹ́ kí ló ń ṣe yín kí ló ń ṣe yín kí lẹ̀ ń gbé kí lẹ̀ gbé jẹ́ mọ́wọ́ ẹ wá ṣe gbogbo yẹn àwa dẹ̀ wo gbogbo láti ìgbà ọ̀rọ̀ Yorùbá nation mo ṣe náà. ẹ̀yin èèyàn ẹ mọ̀ súnmọ́ bíi àwọn nǹkan kan mà tó ń ṣẹlẹ̀ tó máa ń ṣeni ní kàyéfì kódà tó ń yani lẹ́nu ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní dálùwà o fọ́nrán kan mà ló máa ń dára rẹ̀ lórí ẹ̀rọ ayélujára tọ́ ẹ̀yin èèyàn ẹ mọ̀ wá jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé ń débẹ̀ pápápá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà níbi tá a ti mọ̀ mú nǹkan wá lọ́lọ́kan òjò kan ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ dákun ẹ bá wa tẹ subscribe button yín ṣé ẹ wá ní subscribe button tẹ́ẹ̀tẹ̀ n ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ́ bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ sí gbogbo tá a bá mú wá sórí ìkànnì níbi subscribe button yẹn ẹ rí kíní kan báyìí bí aago ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ò mọ táyé lólobó lóòrèkóòrè bá a bá tún ṣe mú fúnra wá sórí ìkànnì wa ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ jẹ́ ní àkọ́kọ́ tẹ́mọ̀ rí bẹ́ẹ̀ sì ń bá wa tẹ̀yìn náà bá dáwọ́ yín lé òrèrè báyìí la máa já sí ẹ má gbàgbé àdéhùn àlàmúṣẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́yìn náà tẹ́mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín bọ̀. ẹ wo wọn ní adébísẹ́ mọ̀ ṣe agbọ̀lẹ́ ni o ẹ má jẹ́ gbà lákòókò ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé fọ́nrán rèé ẹ jẹ́ ká gbọ́ bó tó ṣe lọ. yẹn tó kàn bọ́ sí àwọn glory tí ó yẹ kó gbà ó gbà ó sì bẹ̀ fi máa láìní Ààrẹ Gani Adams ó dẹ̀ fi ṣé wọ́n lè gbàrú ẹ̀ irú nǹkan tó ti sákàtà OPC àti Ìbà Gani Adams ṣé wọ́n lè gbà nínú ìdá mẹ́wàá kán pín ìdá kan kán pín sí mẹ́wàá ṣé wọ́n lè gbàdá kan nínú ẹ̀ àti gbogbo ẹ̀yin ibi òbílẹ̀ jẹ́ ilẹ̀ Yorùbá tó máa padà fètú ẹ̀jẹ̀ ń ṣètùtù lẹ̀ gbẹ̀yìn ni ṣé lè gbàrú ẹ̀ ẹ wá ń sọ pé ẹ wá ń yẹ pé ìlà orí burúkú wo ẹ̀yin àtọ̀lé òṣì ẹ̀yin òpònú ẹ̀ ní jèrè
ìyẹn àtọ̀lé ayírádà yìí wọ́n ṣe lára ta ni without provoking you guys dẹ̀ mọ̀ pé nǹkan tí ń Ìgbòho ń tà ti ṣe gbogbo irú ibi tí wọ́n ti máa ń lo àwọn apàṣẹ àwọn tó jẹ́ pé wọ́n máa pàṣẹ kónílé gbélé táwọn bá gbélé ṣe báyìí fún wọn òun ló fẹ́ so ó wò pé ta ló lè checkmate òun ó mọ̀ pé Ìbà Gani Adams ni so he is trying to cyberbully Ìbà Gani Adams and the OPC láti succumb but táwọn míì bá lè succumb not we ẹ̀kíní kẹ̀bẹ̀ kejì kẹ̀bẹ̀ ẹlẹ́kẹta yìí àchẹ́ǹjẹ́ tán ni so now ẹ wá bẹ̀rẹ̀ sí gbé propaganda àbí nǹkan you can't cyberbully us for silence instead yẹn a tún máa fún yín fact yẹn yín lórí burúkú yìí a máa fún yín fact ni ó dáa mo fẹ́ kẹ́ gbọ́n kankan ọmọ ẹ̀rù bá ọbọ yìí ẹ wo bóyá ṣe pé fún Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò for that matter kí tó sọ kankan ẹ kájọ wo fídíò yìí náà. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ ní sóríire bàbá olórí burúkú nìyí kò ní ká fún yín ẹ̀yin bàbá olórí. sórí Ìgbòho ò ní sóríire nǹkan tó sọ pé kó máa blogger tó sọ pé kó máa bó àbí àtúnṣe pé ò ní sóríire ò ní jèrè sórí gbogbo nǹkan tí bọ̀bọ̀ yẹn tó sọ kí bọ̀bọ̀ yẹn sọ sí Ìbà Gani Adams ìwọ ló ní thousands fold kò ní yẹ olórí burúkú ọmọ yìí onífúrọ̀ rírùn kí ló dé ọ̀dà kẹ́ kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ pé wọ́n mọ̀ fẹ́ provoke OPC kan lè máa sọ pé wọ́n ń lò la they know they want to àwọn òde provoke ṣá àgbéṣẹ́ ràn yín ni àgbéṣẹ́ ràn yín àwọn òǹṣẹ́ àwọn tó ń lo social media láti fi bully yan láti fi ṣe create content láti fi tara ẹ 50,000 kìíní security kìíní fún òṣèlú ló fẹ́ lò wọ́n fún náà bó bá ṣe ní òṣèlú bó bá ṣe ní akọ strength sí ni àwọn olóṣèlú ṣe máa gbowó fún that is what is working towards ọ̀rọ̀ Yorùbá nation ó dé tó bá gbé ń bágò kúrò lórí ẹ̀ wọ́n gbé kúrò tán òjì sí politics ó rí i pé politics tí wọ́n ti wọ problem dé ó ṣe damage control òjì sí security gbogbo èyí náà orí OPC lẹ́gbàá Ìbà Gani Adams àti Ìbà Gani Adams náà ló fẹ́ fi gùnkè ó lè gùnkè yẹn náà máa padà rébọ́ gbẹ̀yìn náà ni wàá rébọ́ kò sí bóyá fẹ́ ṣe Sunday Igboho Fẹ́nugba nation ó máa jábọ́ gbẹ̀yìn ni tó bá wùn yẹn sọ pé lára ni I don't bloody care tó kò ní dá fún gbogbo yín kí ló ń ṣe yín ẹrù wípé ẹrù pa kó yẹn jẹ ni ó dáa ẹtúgbẹ́ léyìí o kẹ́ ẹ lè mọ̀ pé they knows what they are doing kí la ṣe fún wọn. àfi kẹ́ máa lérí oògùn sí wọn ládùúgbò inú Sunday Igboho ti gbé fọ́ọ̀mù jáde yẹn fọ́ọ̀mù tó yẹ kẹ́ lọ bá wa gbà wọn kúrò nínú igbó àwa lè máa lérí oògùn sí ládùúgbò kí ló dé kéèyàn máa halẹ̀ oògùn mẹ́mi o. ṣé ń gbọ́ ọ̀dà kí la ṣe kí ni OPC ṣe fún Sunday Igboho tó ń lo gbogbo orú kíní ẹ̀ lórí social ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ó wá dìgbà tí OPC wá ń sọ̀rọ̀ táwa jẹ́ pé àgbà ṣé ká máa dákẹ́ fún Sunday gbogbo ẹ̀ tẹ́ ń dàrú tó pé àríjẹ nídìí màdàrú ní gbogbo ojú yìí máa fọ́ ẹ máa ń nọlẹ̀ lógèdè ìgbẹ́ máa rọ lápá ẹ máa rọ lẹ́sẹ̀ kí ló dé wọ́n sọ ẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni ká máa sá lọ fún yín ni ṣe ẹni smartphone ẹni everybody lè sọ̀rọ̀ náà ẹ máa ṣe kán mo rí àwọn babaláwo kan tó ń bọ́ sórí kinní tó ń gbé fọ́tò mi tó ń ṣe kinní àbí nǹkan kan ẹ ní jèrè gbogbo ẹ̀yin babaláwo tẹ́ wà lọ́jọ́ Sunday Igboho tẹ́ fẹ́ máa ṣòṣà abẹ ẹ ní fọwọ́rọ́ rí kú tálẹ̀ rò pé ẹ fẹ́ máa halẹ̀ mọ́ ẹ ya wèrè ni tẹ́ bá ń ṣe babaláwo yín ẹ mọ bí tẹ́nìkan ti jáde ni àbẹ̀wò lò sí ẹ máa fi ṣe tẹ̀sán àbí nǹkan gbogbo tájọ mọ̀ ẹ fẹ́ máa fi búlẹ̀ ẹnìkan máa fi sọ báyìí kò ní yẹ yín kò ní yẹ ẹ̀rọ yín kí ló dé kó máa ṣe irú ilé sí ẹ̀yìn tẹ́ kì í ṣe irú oyè tí Ààrẹ Ọ̀nà Kakanfò gbèdé ṣe lè gbárù ẹ̀ àwa wí ẹwà bẹ̀rẹ̀ ẹwà ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ṣe bá ọmọ irú èèyàn tí Sunday Igboho jẹ́. pẹ̀lú gbogbo ìyá tí ń jẹ Yorùbá yìí tó yẹ kẹ́ líìdì wa kẹtù wà lẹ́fẹ̀ẹ́ ṣe pírẹsidẹ́ǹtì rẹpẹ́ ti yà wèrè sọmọgbẹ́ tí ń ṣe èrè pírẹsidẹ́ǹtì kọlọ́kàn ó yẹ kẹ́ pé gbogbo Yorùbá jọ ni pé níbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ ṣàlàyé kẹ wá líìdì wa bọ́ta káwá béèrè fẹ́tọ̀ wa ẹ wá lẹ́fẹ̀ẹ́ ṣe pírẹsidẹ́ǹtì ẹ lè ṣe campaign mo promise mo fọlọ́ ń búra á pa yín kó tó dijọ́ campaign ni ẹ. nǹkan mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ nìyẹn ọ̀rọ̀ pípa ẹ̀ náà ni nǹkan tí mo fi ń sọ fún yín pé ṣẹ́rí tí ò bá sí institution kan tó lè checkmate irú Ìgbòho Sunday Igboho yìí problem ni nílẹ̀ Yorùbá wàá máa sọ pé wàá pààyàn wàá pa lọ́balọ́ba wàá pa Ọọ̀ni wàá pa Aláàfin wàá ṣe everything wàá pẹ́ wọ́n yìnbọn bàbá Tinubu náà ní sàn àbí a mọ̀ pé àgbàlagbà ni wọ́n
ẹ wo gbogbo nǹkan tẹ́lẹ̀ olórí burúkú ti sọ sí gbogbo ọlọ́balọ́ba ilẹ̀ Yorùbá ó dẹ̀ tí yìí sọ about a week ago ẹni tó ń bá mọ́mọ́ kan tó ń ṣe kí ni òun máa pa ni ṣé kò yẹ kí o ti send message sí yín. Ìbà Gani Adams is the equilibrium fún olórí burúkú inú ilé àti olórí burúkú ta. So irú ó ti mọ̀ pé OPC máa checkmate òun tí ó bá di stage yẹn tán ló ṣe fẹ́ cyberbully wa to silence àwọn onígbà. Okay, ta ló máa rí gbogbo ilé kan máa ṣe sí institution àbí nǹkan kan pẹ̀lú okay. Ẹ sọ pé ààrẹ Gani ó sì òṣè kankan June 12 tó bí democracy lẹ́nìí Ìbà Gani Adams àwọn náà wà nínú pioneers yeah Àmọ̀tẹ́kùn formation wọ́n wà ń bẹ ṣé wọn mọ̀ tí ó bá sí Ìbà Gani Adams tó fọ́n rere ni ṣé Àmọ̀tẹ́kùn lè take it come in place ni no tọ́wọ́n bá nígbà náà ni nítorí pé òòrè pẹ́ àṣìírí ẹ̀yin játijàti ọmọlẹ̀ Yorùbá tí ọpọlọ yín náà ti tú lọ́pọlọ yín ní ẹ ti gbàgbé. Ọ̀rọ̀ Sẹ́ríkì Fúlàní ti ìlú Ìbàdàn OPC ò ṣe nǹkan kan kí ló OPC ṣe okay. Nígbà tó lórí burúkú ẹ dá wàhálà lẹ́yìn gangan bó ṣe lọ síbẹ̀ nígbòho sìn tó lọ sí àwọn Fúlàní tó lọ bẹ̀rẹ̀ sí sun ilé wọn àbí nǹkan kan wọn nígbà tí wákìlì àti igbákejì ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí pa ẹ bèrè nǹkan tó ṣó lè padà lọ síbẹ̀ ṣé bí OPC led by Ìbà Gani Adams ló lọ mú ìgbà kí ló mú kínní nígbà tó tún jẹ́ tí àwọn ọlọ́pàá tún ti àwọn ọmọ ẹgbẹ́ wa wọ́n tún ti wọn mọ́lé for almost 4 months kí ni Ìgbòho bẹ́ẹ̀ sì ṣe pẹ̀lú olórí burúkú yẹ̀yẹ́ dára ṣùgbọ́n bẹ́ẹ̀ sì ṣe ìtọ́ tó ń mọ̀ kí wa ọmọ OPC tó lọ mú tẹ́rọ́sì tí Ìgbòho sọ pé ó ń lo yin léhùn kiri ṣe rí pé olórí burúkú ní gbogbo yín. Bẹ́ẹ̀ bá tiẹ̀ gbàgbé yẹn ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Mile 12 lẹ́kọ̀ọ́ ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Àràbà ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Ṣàgámù pẹ̀lú àwọn láàrin Yorùbá àti Haúsá Yorùbá àti Ìjọ ní Ajégúnlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí Àràbà ní Mile 12 OPC wọn ló jáde náà tó ṣèwé ẹ ti gbàgbé gbogbo yẹn okay ẹ jẹ́ tí wàá bọ́ọ̀sì bọ́ọ̀bù yín ní Àdóṣọba ní Ọ̀jọ́ military cantonment nígbà tó pa kọ́nẹ̀ kan àwọn agbésùnmọ̀ àwọn kìdánilẹ́sẹ̀ pa odidi kọ́nẹ̀ nínú army Nigerian Ọ̀jọ́ barrack is there it's one of the biggest cantonments in Africa everybody they reach out to Ìbà Gani Adams and they collaborated ìyẹn náà wà ń bẹ ọ̀rọ̀ Bàdó wà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lágbolé nǹkan iṣẹ́ tí OPC ń ṣe ribiri ṣé ọtí tá a bá create content ní ká tó di pa àtàrà wa ni ká bá fẹ́ tẹ̀rì kan mọ́lẹ̀ pé kẹ́nìkan má gbèrí mọ́ kẹ́nìkan má ṣe mọ́ ẹ̀rẹ̀ sọ ká sọ gbogbo yẹn ní jèrè o gbogbo ẹ̀ tẹ́ ń wá ṣubú OPC tẹ́ ń wá ṣubú Ìbà Gani Adams ẹ̀ ní jèrè oṣọlọkùnrin ní oṣọlóbìnrin ní ìyí tí wọ́n bí ní ìyí tí wọ́n fàgbẹ́ bí ní ẹ̀ ní jèrè ẹ̀ ní rógolo ẹ fi wá lọ́rùn sílẹ̀ ẹyẹ ṣe ti yín náà ojú ọ̀run tẹ́ yẹ fò láì fọ̀ràn kọra ṣebó tí wọ́gbó ẹ wọ́gbó lọ àwọn Ìbà Gani Adams tí èèyàn bá fún wa fún OPC lápúrúfà àwọn ò lè ṣe ṣáàwìyẹ he is not doing anything ibi tá a bá fẹ́ rí ẹ times ẹ̀ sí àwọn ẹfẹ tí wàá sí kẹ sọ pé bọ́n ṣe máa ń ṣe nìyẹn gbogbo ẹ̀ tẹ́ bọ́ síta ń sin tẹ́ ń bu àtẹ́ ń ṣe kinní wọn ká wá ṣe tán kán sọ pé ẹ̀yin náà lè máa ju èlé bọ́n ṣe lágbájá ní tàmẹ̀dù ní àmọ́ yín náà we know your antics àwa ti pẹ́ nínú ẹ̀dùn yín lọ OPC led by Ìbà Gani Adams can read in between the lines nǹkan tó bá wù yín kẹ́ ẹ wí bó bá ṣe wù yín kẹ́ ẹ gbé we don't bloody care nǹkan tí Ìbà Gani Adams fẹ́ ní collaboration pẹ̀lú àwọn security agencies àwọn dẹ̀ máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn local security architecture bí Àgbẹ̀kọ̀yà Àmọ̀tẹ́kùn kankan comsec ẹgbẹ́ obìnrin àgbáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ vigilante àwọn ọdẹ bọ̀tí wọ́n nìkan ló fẹ́ dàgbà glory ó ṣàfẹ́ dàgbà ni ìwọ nu Ọlọ́run o so ẹ ti wá gbọ́ ọ̀rọ̀ ọmọbìnrin. torí Sunday Igboho àwọn ọmọ OPC bú sẹ́kún wọ́n bẹ̀rẹ̀ sí ní jà kiri online wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ nítìjú ìtìjú sọnù nígbà yẹn ẹ̀ lọ́pọlọ ohun ọ̀kan tó fi máa yìí ní ìbílẹ̀ kò níyàwó torí tó bá níyàwó tó ní àwọn ọmọ alálùbáríkà ó yẹ kó sọ fún ẹ wípé nǹkan tó ń ṣe yẹn òṣì ló ń bá òṣì ìwọ ń sọ fún wa pé ẹni tó lè kájú security ilẹ̀ Yorùbá ọ̀kọjá Gani Adams òfo ló máa ṣe oníjèrè àwọn ọmọ. Egbére tó sọ̀rọ̀ yìí wàá gbọ́ wàá ṣòfò tọmọtọmọ ni tó bá bígba ọmọ kò ní kú kan ò ní nísinmi ò ní fọwọ́ rọrí kú ìyá ẹ bàbá ẹ
ò ní jèrè ẹ ò ní rógolo nínú ìdààmú ohun ìpayín keke ló fi lògbà yí ẹ omi ara ẹ ẹ̀jẹ̀ ara ẹ ó máa dojú ìjà kọ ẹ bó ṣe máa rí nìyẹn fún ẹgbẹ́rẹ́ tó sọ̀rọ̀ yìí ni ó bó ṣe máa rí nìyẹn lórí ti ìyá yìí. ẹ dákun ṣé wọ́n rán máa yìí sí Sunday Igboho àbẹ̀wò lò sí pàpà. ìwọ ìyá yìí àwọn méjèèjì lẹ́lẹ́. ìwọ ìyá yìí ó mọ́ra ẹ ẹ̀yin àgbà òṣè ẹ̀yin àgbà ìyá ìyá kẹsẹ̀t ẹ̀yin àgbà òṣè ẹ̀yin àgbà ìyá tó jẹ́ pé wọ́n jẹ́ kí wọ́n bá ọ̀rọ̀ Yorùbá nation jẹ́ nìyẹn nígbà yẹn òun náà ló tún ti bẹ̀rẹ̀ tó jẹ́ kán scam àwọn tó ń ṣe Yorùbá nation ní òkè òkun òun náà ló tún ti bẹ̀rẹ̀ yẹn ìyá alábẹ́rí rùn ló ṣe àjàtọ̀ lọ tún ìdílé ṣe jàre ìta àwọn olùfẹ́ máa rẹ̀ pẹ́lẹ̀ ẹ̀ lè búlì OBC led by Gani Adams to silence ni ẹ̀ ní jèrè àti wọ bàbá Èkìtì ṣàgbéjẹmọ́ òpònú ni ẹ àwòrán yín o. ó ń surprise mi pẹ́yìn kan ṣì pa ń believe nínú Gani Aríkúyẹrí èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú àwọn bọ́ọ̀ ti jáde sí wọn wọ́n pa wọ́n bíi wèrè ni wọ́n pa wọ́n finá sí wọn ẹni tó bá parọ́ ayé ẹni tó bá parọ́ ò ní dáa aṣọ obìnrin náà wọ̀ fún tó fi sápò lọ́wọ́ wọ́n gba mọ́tò wọn wọ́n finá sí mọ́tò wọn 2002 ìmí inú wọn tó jẹ́ indigene ọ̀wọ̀ wọ́n lé kúrò lọ́wọ́ ìgbà tí bàbá mi ń kú kò wá sí bàbá ẹ̀ wọ́n ṣe wá ń bẹ̀bẹ̀ fún wọn ni ayé onírọ́mù ní kò ní dáa ẹ máa bí àwọn OPC léèrè lọ́rọ̀ tí mo ń sọ yìí àwọn tó wá nú wọn tán kóra wọn wá gbà wọ́n pa wọ́n ní 2002 Gani ó ṣáájú rélùwé lọ́bẹ̀ ṣé ń wo yẹn sọ pé kíni ẹ wá fi ń compare olóyè Sunday Igboho ẹ sọ kòbí kan tí ẹ gbọ́ tẹ́dì yẹn bá ṣe kúrú mọ́ Sunday mọ́ Gani ásá ẹ̀yin Ìbàdàn ẹ ti gọ̀jù ẹ̀yin Èkó ẹ ti gọ̀jù tó bá ti gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ẹ̀ ń bìlífù ẹ̀ pú kò ní ẹ fi hàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́ wá tiẹ̀ lájàbò ó wá ń bẹ̀rù station oye ń bẹ̀rù kíníkan kan àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fúnran Yorùbá ni kì í ṣe oyè tán fi ń gbádùn kì í ṣe oyè tán fi lóògùn ọ̀fẹ́ níbo kò ní pú kò ní tó bá ń ṣe tó bá táyé bá yọ ẹ̀dà gbajúbò kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí kankan lọ́wọ́ nǹkan wà láì kò ní kankan mo ní wọ́n ti burí lọ́wọ́ wọ́n escape ẹ̀ aṣọ obìnrin ọjọ́ tán fi joyè mo níta ló fi woman yìí joyè báyìí obìnrin ẹ máa lo ṣíì fún she's a woman Gani Aríkúyẹrí èmi Ondo State mọ̀ Ọ̀wọ̀ mọ̀ dáadáa àwọn tí Fáṣẹ̀hùn yẹn àwọn yẹn strong ṣẹ́rí tiẹ̀ tó kójọ yìí wọ́n fi ń ṣe nǹkan jẹ. ẹ ṣàfẹ́ pa ẹ sọ pé kórìn ṣónú gbó ó gbọ́n jù yín lọ kó lè lọ tẹ bá bẹ́ẹ̀ ayì mọ́ ó gbọ́n kò ní lọ Gani Adams ẹ sọ bí kan tó lọ rí ẹ sọ fíìmù kan tó ṣe ń lẹ Yorùbá rí ẹ̀rọ bí atọ́ba ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin tẹ́wà lọ́rùn yẹn ẹ máa jára yín ẹ má jẹ́ kí nǹkan kan kéékèèké máa mú yín mọ́lẹ̀ gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ó fẹ́ lè máa rí àwọn ọba alẹ́ Yorùbá fín a máa rìn bí kò ní pú kò ní pú agbọ́tọ̀ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò táàrẹ bá ṣojú wò ẹ wàá mọ̀ bá kọni lówó ẹ tí ẹ fi nídìí wàá tiẹ̀ gbìyànjú kó lájàbò ilé tó máa ń fi kúlú sọ ṣe wọ̀nyẹn kéékèèké wọ̀nyẹn wàá tẹ̀ ẹ ní ẹ̀rù ò ní bà ẹ́ ìkìyà gan wàá tún ní èèyàn gbúdọ̀ jákín akin àwa tá a ní kankan igan tá a bá rí opportunity mo lè tẹ̀lé wọn lọ bí mo ṣe ń sọ ẹni tó bá fẹ́ sọ pé mo lẹ́nu kó gbìyànjú gbá research lẹ́nu fún kí mo lè lọ I can go with them sọ pé kíni pú kò ní ẹ má fọ́ fún ẹ má kò lè lọ tẹ bá tí ó ń wo gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ bí ọ̀tá òun ni ẹ̀rí tó sọ pé kí wọ́n sọ pé kí wọ́n máa ti ààrẹ ni ó gbọ́n ó sáré ju rélùwé lọ bó ṣe wà yẹn ṣó mọ nǹkan ẹ̀rí tó kọ́ àwọn èèyàn síta pé kó máa búlẹ̀ olóyè Sunday Igboho ó lè ṣe ẹni tó ṣe oníkọ́ máa búlẹ̀ why so ẹ filẹ̀ kò ní aṣọ woman ni ọjọ́ tó wá sọ̀wọ̀ mo ń sọ ní 2002 ẹbí léèrè ẹ sọ pé ṣé wọ́n parọ́ ni ẹ̀yin oníwèé ìròyìn ẹ béèrè ẹni ṣó parọ́ ni mo ló sá ní aṣọ obìnrin náà wọ̀ fún lọ́wọ́ tó fi sá lọ
ayé onírọ́mù ní kò ní dá ẹbí. tọ́ ẹ̀yin èèyàn ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin amòye èèyàn tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín látàrí fọ́nrán tá a mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa yìí ẹ máa comment ẹ máa bá wa share rẹ̀ ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kó kun nílé ẹ jẹ́ kó kàn àlejò ẹ pín sórí Facebook yín sórí WhatsApp yín sórí TikTok yín ẹ wò ó ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ ẹ má gbàgbé pé àdéhùn wa náà là mọ̀ ṣe pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ ẹ má wàá gbàgbé ẹ tẹ subscribe button yín kẹ́ tẹ follow button yín kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o ọ̀rọ̀ wa ò ní di àgbà tó jìn sí kòtò tó kára yòókù lọ́gbọ́n ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé tẹ́ ń bá wa wò fọ́nrán wa.